Facebook. Facebook na TikTok and Instagram. Good evening, ladies and gentlemen. My name is Adelano Adekunle Solomon, aka Taluvego Babagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and punality. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ burú gan. Ọba Solomoni ṣe fẹ́ sọ fún wa wípé ẹ̀gbọ́rọ̀ K1 the ultimate àti ọmọọṣẹ́ ẹ̀ ní kí lẹ rí sọ sí ìgbà tí K1 ti lówó ó fẹ́ sọ̀rọ̀ sí ó ń bẹ̀rù ẹ̀ ó sì gbá ó ṣàwò. I'm not your president, I'm not your governor, I'm not your king. Okay? Ìgbésí ayé yín ò kàn mí. Because the way tí ẹ fi ń wo ọ̀rọ̀ ó yàtọ̀ sí the way tí ẹ fi ń wò. Àwọn holy center ló control ìgbésí ayé mi. Kì í ṣe ènìyàn. Kì í ṣe dandan tí kan bá ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Kì í ṣe dandan kí ọba Solomon lè dá sí. Ó ní nǹkan tí mo máa ń dá sí, ó dẹ̀ ní nǹkan tí mi ò kì í dá sí. Lórí ọ̀rọ̀ K1 the ultimate àti ọ̀gá onílù, kó tó di pé a máa lè dá sí ọ̀rọ̀ yẹn, ọ̀gá onílù yẹn gbọ́dọ̀ dáhùn àwọn questions kan. Wọ́n ní agbọ́tẹnu ẹnìkan dájọ́ àgbà òṣìkà ni. A ò tí ì gbọ́ ẹjọ́ K1 the ultimate. Ẹjọ́ tá kàn gbọ́ lẹ́nu K1 the ultimate ni olófò ló bínú ológo, olófò ló bínú ológo. A ò tí ì gbọ́ kankan látẹnu wọn. But ọ̀gá onílù tó sọ̀rọ̀ ká tún lè sọ anything, wọ́n ní láti dáhùn àwọn questions tí mo fẹ́ kà ẹ́ lẹ́yìn. Tí wọ́n bá ti dáhùn àwọn questions yìí, ìgbà ìlà tó lè rí ọ̀rọ̀ sọ. Tí wọn ò bá dáhùn questions tí mo fẹ́ kà sílẹ̀ yìí, tó bá ń sọ̀rọ̀ sí Wàsíù àbò ń sọ̀rọ̀ sí ọ̀gá onílù, alábòsí ni ẹ. Bíbélì sọ wípé ká máa wádìí gbogbo dájú ká lè mọ̀ lè tí ń ṣe òtítọ́. Yeah. So question àkọ́kọ́, ẹ̀yin tẹ́ bá mọ ọ̀gá onílù yẹn kẹ́ share live yìí sí. Wọ́n gbọ́dọ̀ dáhùn àwọn questions yìí. Question àkọ́kọ́ ni wípé nígbà tí ọ̀gá onílù fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlù pẹ̀lú K1 the ultimate, kí ni agreement tó jọ wà láàrin wọn? Ṣé agreement tó jọ wà láàrin yín ni wípé tẹ́ bá ti ń bá mi ṣiṣẹ́ o, gbogbo bùkátà alẹ́ ayé ẹ̀mí ló fẹ́ máa gbé, àbí máa ra mọ́tò fún ẹ ni, àbí máa kọ́lé fún ẹ, àbí máa ra ilẹ̀ fún ẹ, àbí èmi ló máa sọ ẹ́ dènìyàn? Agreement wo lẹ fi bẹ̀rẹ̀? That is question number 1. Kí ni agreement tó wà láàrin yín? Number 2. Ṣé láti ìgbà tí ẹ ti ń bá K1 the ultimate ṣiṣẹ́, ṣé ẹ ò kọ́lé, ṣé ẹ ò ra mọ́tò, ṣé ẹ ò ra ilẹ̀? That is question number 2.
Question number 3. Ṣé ẹ máa ń gba owó iṣẹ́ yín? Àbí ẹ ò kí ń gba owó iṣẹ́ lọ́wọ́ K1? Ṣé tẹ́ bá lọ sí òde eré, ṣé ẹ máa ń gba owó iṣẹ́ yín tẹ́ bá dé, àbí ẹ ò kí ń gbà? That is number 3. Number 4. Èló lẹ ń gbà ní ṣòwò kọ̀ọ̀kan? Yes, tẹ́ bá lọ sí ṣòwò kan, èló lẹ máa ń gbà, èló lẹ máa fún yín? Láti 32 years. Tẹ́ bá ti lọ sí ṣòwò tẹ́ bá dé, èló lẹ máa ń gbà? Yeah. That is question number 4. Question number 5. Tí ẹ bá wá tó bá jẹ́ wípé ẹ ń gba owó iṣẹ́ yín, kí lẹ ń fowó ṣe? Owó iṣẹ́ tẹ́ ń ṣe yẹn, kí lẹ fi ń ṣe? Ṣé ẹ fi gbé bùkátà ìyàwó ni? Àbẹ́ fi ń gbé bùkátà ọmọ? Àbẹ́ fi ń gbólóṣó? Báwo lẹ ṣe ṣe owó yín, owó tẹ́ ń gbà? Number 3. Number 6. Ṣé láti gbà tí ẹ ti ń bá K1 the ultimate ṣiṣẹ́, ṣé kò sóore kankan fún yín rí? Ṣé kò tí ì sí oore kankan fún yín rí? Number 7. Tí ó bá jẹ́ wípé ó ti ṣe oore fún yín rí, irú oore wo? That is number 7. Irú oore wo tó bá jẹ́ pé ó ti ṣe oore fún yín rí, irú oore wo? Number 8. Ìbéèrè eléyìí wà fún gbogbo ọmọ Nàìjíríà pátá. Kì í ṣe ọ̀gá onílù ló máa dáhùn eléyìí, gbogbo ọmọ Nàìjíríà ló máa dáhùn eléyìí. Gbogbo ọmọ Nàìjíríà, ṣé tí o bá ti ń bá ènìyàn ṣiṣẹ́ tí ó ń gba owó iṣẹ́ ẹ, ṣé dandan ni pé ọ̀gá tí o bá ń ṣiṣẹ́ yẹn gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́? Is it wọ́n bá mi ṣiṣẹ́, wọ́n gbowó iṣẹ́, is it compulsory wípé ọ̀gá yẹn ó gbọ́dọ̀ ràn ẹnìyẹn lọ́wọ́? Ṣé dandan ni? That is general question fún all Nigeria people. Torí pé ó bá mi ṣẹ́ẹ̀sì, torí pé mo ti jẹ́ olówó, ṣé dandan ni pé mo gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́? Question yẹn jẹ́ ti gbogbo ènìyàn all over the world. Ẹ gbọ́dọ̀ dáhùn ẹ̀. Lẹ́yìn tó ń gba owó iṣẹ́ ni o, àjọ ní agreement wípé oye báyìí ló máa gbà lóṣù, àbí oye báyìí ló máa gbà pàṣọ. Torí pé mo wá jẹ́ billionaire, àbí mo jẹ́ Dangote, ṣé dandan ni pé ó ń bá mi ṣiṣẹ́, mo gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́? That is general question. Number 9. Ṣé nínú iṣẹ́ yín, ṣé ẹ̀yin fúnra yín ní plan fún ara yín nínú iṣẹ́ tí ẹ ń ṣe? Tàbí ẹ ní ìgbàgbọ́ pé torí pé ọ̀gá tí ẹ bá ń ṣiṣẹ́ yóò ní plan fún ìgbésí ayé yín torí pé ó jẹ́ olówó? Ìyẹn tó padà sọ́dọ̀ bàbá onílù, òun náà ló máa dáhùn question eléyìí o, kó tó di pé máa lè dáhùn sí ọ̀rọ̀ yẹn, kó tó di pé máa lè mọ nǹkan tó fẹ́ sọ sí. I repeat the number 9. Ṣé nínú iṣẹ́ yín, ṣé ẹ̀yin fúnra yín ní plan fún ara yín nínú iṣẹ́ tí ẹ ń ṣe? Tàbí ẹ ní ìgbàgbọ́ pé torí pé ọ̀gá tí ẹ bá ń ṣiṣẹ́ yóò ní plan fún ìgbésí ayé yín torí pé ó jẹ́ olówó? Àwọn questions tí arákùnrin yẹn máa dáhùn nìyẹn. Lẹ́yìn tí arákùnrin bá ti dáhùn àwọn questions yìí, ìgbà yẹn lálẹ́ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bóyá K1 the ultimate, bóyá èèyàn burúkú ni, bóyá ẹni rere ni. So lẹ́yìn yẹn, gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátá, ṣe rí fídíò tí arákùnrin yẹn ṣe, ẹ̀kọ́ ńlá ni fún gbogbo yín o. Mi ò mọ̀ bóyá gbogbo yín ò kí ń lọ sí ṣọ́ọ̀ṣì. Àwọn ọ̀rọ̀ kan wà nínú Bíbélì tẹ́ fi máa ń ṣeré. Bíbélì sọ wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán
torí pé ó ń bá Dangote ṣiṣẹ́ èèyàn sọ pé kò sóríire tí ò bá ní plan fún ara ẹ̀ ò lè sóríire. wò ń wò pé o ti ń bá Ọ̀tẹ́dọ́lá ṣiṣẹ́, Ọ̀tẹ́dọ́lá máa ràn mí lọ́wọ́. tí a ò bá rán Ọ̀tẹ́dọ́lá sí ẹ kò ní rí tiẹ̀ rò, wàá kàn ṣiṣẹ́ kú gbèrègèdè. ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ yẹn ẹ̀kọ́ pàtàkì, ẹ̀kọ́ wọ́n disturb mi, ẹ̀kọ́ pàtàkì tó ní agbára ni tí gbogbo yín gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. láti ìgbà tí mo ti gbọ́ fídíò arákùnrin yẹn, I reason a lot, I think a lot. If you are in this world, tí o bá ti ní plan fún ara ẹ, no matter who you may be, ayé ìyà ló wà. You need to plan yourself. And kí gbogbo yín kí ẹ lọ ní sí ọpọlọ, torí pé òun bólówó ṣiṣẹ́ kò sọ ẹ́ dolówó. And then gbogbo ẹ̀dá pátá ló ní ìwà títí ẹ̀. mo rí comment àwọn ènìyàn Wàsíù yìí ó ti burú jù, ó ti ṣe gbájú, ó ti sáwó. nínú ayé tí ò bá burú, ayé máa lò ẹ́ máyé, ayé máa jẹ ẹ́ máyé. ìwọ tí wọ́n ń burú mọ́, ìwọ ni ò ní fi ààyè sílẹ̀ káyé sọ ẹ́ di ẹrú. ọ̀rọ̀ kan wà nínú Bíbélì, ègbé ni fún ẹni tó fi ọ̀bọ lọ ni, no, ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ ni, ègbé ni fún ẹni tó gbà á. I come again. Ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ ènìyàn, ègbé ni fún ẹni tó gbà á. mo tún wo interview arákùnrin kan, ìgbà tó rí wípé ẹni tóun bá ń dí yìí kò lè sọ òun dènìyàn, ó yẹra kó níbẹ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kéèsì tí ẹ rò sílẹ̀ yìí, tẹ bá dé ìjọba ọ̀run tí ẹ bá rò, má ní alùlù yẹn, àwọn tọ̀run máa sọ pé ó yá máa lọ sínú iná. báwo ló ṣe gbé ìgbé ayé ẹ lé ènìyàn lọ́wọ́, pípọ̀ òun ló máa ràn ẹ́ lọ́wọ́. If you are a human being, don't have the mentality that pé èèyàn kan lè ràn ẹ́ lọ́wọ́ tó o bá ràn ẹ́ lọ́wọ́. ìdí tí ènìyàn ò ní fi ràn ẹ́ lọ́wọ́ jẹ́ kí n sọ fún ẹ. mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀, jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀. ìwọ wúlò fún mi, ó ń lùlù fún mi. o fẹ́ wá kí wàá ràn ẹ́ lọ́wọ́ kó wá di bílíọ̀nìà, tí wọ́n bá di bílíọ̀nìà ṣé wọ́n máa lè lùlù mọ́. ayé tó tó àkàmàrà, kí ló ń ṣàwọn èèyàn wọ̀nyí? ẹ ṣe bí ọmọ kékeré wọ ẹ̀yìn èèyàn wọ̀nyí. ìwọ tó jẹ́ pé ìwọ ló ń tẹ piano fún mi ní ṣọ́ọ̀ṣì, o wá expect wípé ìlú òyìnbó máa wá, mi ò ní block yẹ. tó bá lọ, ta ló fẹ́ máa tẹ piano yẹn nígbà tó dẹ̀ tí ì sí ẹlòmíì tó lè tẹ bí o ṣe ń tẹ̀. ìgbà tí mo sọ fún ẹ wípé that is the reason why tí mo fi ń lo key kan fún yín, wípé ọmọ tó bá ti mọ̀wé jù ó máa jìyà, ó máa padà jìyà kú gbẹ̀yìn ni. má ṣe mistake lẹ́ẹ̀kọ̀kan, má paasi, má ṣe mistake, má ṣe kan 100. tó bá ti mọ̀ kan ṣe, ẹni tó wà lọ́dọ̀ ẹ̀yẹn kò ní jẹ́ kó gbérí, torí pé tó bá gbérí o ò ní wúlò fún mọ́. ṣé o lè sọ fún Ọ̀tẹ́dọ́lá pé kó lọ máa lùlù fún Dangote ni? àbó fẹ́ sọ fún Dangote wípé kó wá máa lùlù? kí ló ṣe àwọn ènìyàn wọ̀nyí kẹ̀? ọba àgbáyé ló ń sọ̀rọ̀. ṣé ẹ̀kan wo fídíò mi lásán ní ẹ̀rẹ́ kankan ni? ìwọ tó ń gbọ́ mi ní alẹ́ yìí, tó bá ń bá ọ̀gá kan ṣiṣẹ́, tó bá ti good, tí ò bá ti jára ẹ ò lè bọ́ lóko ẹrú tó máa fi kú. kì í ṣe pé bóyá ọ̀gá yẹn fi ẹ́ sí ẹrú, ìwọ ni ò jára, ìwọ ló sọra ẹ di ẹrú. torí wípé wo wúlò fún, kò dẹ̀ fẹ́ lose tiẹ̀, ó máa fún ẹ lóúnjẹ, kò ní jẹ́ kó yó, torí tó bá yó, iṣẹ́ tó yẹ kó ṣe ò ní ṣe mọ́. That is life. kí ló fà á táwọn ìjọba yẹn sọ pé ká má lò bọ́n?
àbọ̀ ọmọ pé ní the security wọ́n mọ̀ wípé tí ẹ bá lo ìbọn tẹ bá ní access láti máa lo ìbọn ọ̀sán kan òru kan lẹ máa jí tẹ máa wá yìn wọ́n pamọ́ asọ̀rọ̀ kìtàn wà yẹn tí gbogbo wọn máa kú dànù ìdí nìyẹn tó fi dè yín wípé o gbọ́dọ̀ lo ìbọn ẹ̀yin ará ìlú ẹ gbọ́dọ̀ lo ìbọn wọ́n mọ̀ pé ìbọn wúlò fún wa ni wọ́n mọ̀ pé security la wà ni wọ́n mọ̀ pé kò sí security ni wọ́n mọ̀ pé gbogbo wa ní ìdìbọn wọ́n mọ̀ pé tí ìbọn bá dé ọwọ́ gbogbo wa ọjọ́ kan la máa jí ta máa yìn wọ́n pamọ́ sí asọ̀rọ̀ kìtàn wà yẹn. You people, you need to learn, I think, very well, man. Whether you are a Christian, whether you are a Muslim, or what do you call it, you need to learn. That is the reason why I don't always often say, tẹ́ bá ti ń ka Bíbélì, tó bá yẹ pé Bíbélì nìkan ló sì ń kà, ó máa yárin dín gan. Tó bá yẹ pé Quran nìkan ló sì ń kà, ó máa yárin dín. Tó bá yẹ pé odù Ifá nìkan ló sì ń kà, ó máa yárin dín. Ká gbogbo ẹ̀ máa ra wá ìmọ̀, wá experience nínú ayé. Wọ́n bá ọ̀gá kan ṣiṣẹ́ wọ́n fọwọ́ pa ẹ́ lórí pẹ̀lẹ́ ọmọ dáadáa ni ẹ́ how are you I like how you behave sọ̀rọ̀ bó láìkí ẹ ni ó fẹ́ fi ẹ́ ṣe àtẹ̀gùn ni ta ló ń jẹ́ olórin láìsí olélu kí ló fẹ́ kọrin sí ṣùgbọ́n wo ti mọ̀ lùlù jù òun ló kó bá a ìjọ míì tẹ bá ti ń lùlù lọ ẹ máa ṣe mistake lẹ́ẹ̀kọ̀kan lójú agbo kí ló sọ kí ló lù yìí tó bá fẹ́ wá rán èèyàn travel nígbà yẹn wọ́n ló máa pick torí ó ń bà ló jẹ́ ṣùgbọ́n tó bá ti good kò ní fẹ́ kó fi wọn sílẹ̀ máa ṣe mistake ìwọ tó bá ń kọ̀wé ní ọ́fíìsì tó bá ti kọ̀wé lọ títí yí ìwé yẹn pa tí ọ̀gá ẹ bá lè mọ̀ wípé ìwọ ló lè ṣe àkáǹtì tó máa wà accurate jù ọ́fíìsì ló máa kú sí tó bá fẹ́ jáde kò nígbà kó jáde kò nígbà kó lọ sẹ́ni wúyẹ̀ tó bá ń wa ọ̀gá kan torí pé ó ya wèrè wá ọjọ́ kan kó fi wà wọnú wá wèrè wọnú gbó lọ tó bá sọ pé ta ló sọ pé ìsọpọ̀ ọba Solomon ló sọ tó bá tó ọjọ́ kan tí àwọn èèyàn kan bá wípé wọ́n fẹ́ mú driver kan travel ìwọ tó wá wọgbó yẹn ló máa sọ pé wèrè lélẹ́yìí bọ̀ tó dà pé lè ló perfect eléyìí ò lè fi mí lẹ̀ wá wèrè wọnú gbó 36 lèèyàn fi ń sílé ayé máa o gbúdọ̀ good 100% tí ní èdè mo fi ń ṣèpè sọ lójoojúmọ́ pé if anybody correct me I know what I'm doing. bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ̀ mọ́ spell tó mi ẹ̀ gbóyìnbó tó mi ṣé èmi tó mọ̀ ẹ́ mọ̀ tí mo ń sọ òyìnbó ṣé ẹ rò pé mi mọ̀ nǹkan tí wọ́n ṣe èmi tó mọ̀ ẹ́ mọ̀ tí máa sin nǹkan kọ́ inú ayé ni mo ti kọ́ tó bá ti mọ̀ nǹkan jù mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ padà sí nígbà tẹ́ wà ní school tẹ́ bá wà ní school nígbà tẹ́ wà ní school àwọn tíṣà yín tó bá fẹ́ wá kọ́ note àwọn tíṣà ọ̀lẹ yẹn tí wọ́n ti dóbò tó ti rẹ̀ yẹn wọ́n wá pe class captain yín pé kó wá máa kọ́ note ẹ̀yin máa ṣeré ní class class captain àbí kí lẹ́ pé class captain akọ náà ti kọ́ a ti wá kọ́ sí blackboard fún yín vernacular speaking a tún máa kọ́ yẹn sílẹ̀ iṣẹ́ ló máa ṣekú irú àwọn class captain yẹn wò wọn kì í ní láárí àwọn olódo tó wà ní kíláàsì ló máa ń soríire ẹ lọ wò wọ́n where is your senior prefect now senior prefect school ẹ níbo ló wà báyìí senior prefect tó jẹ nígbà tó wà ní school class captain ẹ where are they tí wọn ò bá máa wà kábúkábú wọn máa wà ní ọ́fíìsì kan tó ti ń to ìwé òfò pẹ̀lú 100,000 lóṣù tó ń gbà tó bá mọ nǹkan máa ṣe mistake lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́kọ̀ọ́ lára ọba Solomoni sẹ́mọ̀ pé tíba ìgbà mi wà máa hùwà bí wèrè kì í ṣe pé bí àmì ìmọ̀ wípé kèmí náà máa ṣe báyìí hello ladies and gentlemen ẹ jẹ́ ká máa pa òfin Ọlọ́run mọ́ ẹ jẹ́ ká máa ṣe dá ẹ sí èrè èmi ráyè òfò èmi máa ranjú máa yín bá yín sọ̀rọ̀ ni mi ò fẹ́ kó gba tèmi
torí tẹ́ bá gba ti tèmi tí bá nice sí yín ẹ máa lò mí pa èmi ò ní jẹ́ kẹ́nìbọ̀dì lò mí pa wàá gbọ́ pé mọ̀ ní ẹ má lọ bá òwèrè ní o ìwọ ìbá tó fẹ́ wá bá mi wàá san owó you will pay before I answer you. Oh, mama ṣe gbogbo kan correct ma o ma ṣe mistake o fúnra ẹ ṣe mistake lábẹ́ ọ̀gá tó wà yẹn ìgbà ló tún lè ṣàṣeyọrí àìjẹ́ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kó lọ o. sójà tí wọ́n bá mọ̀ wípé ó mọ ìbọn yìn jù ó máa ń takò àwọn olè jù wọn kì í promote wọn o. tí wọ́n bá dẹ̀ promote ẹbí tó máa gbé sí wọ́n máa fẹ́ kó jẹ bọ̀ tí wọ́n ní jẹ́ kó yó torí ibi tó dé yẹn wọ́n ní fẹ́ kí bẹ̀rẹ̀ ń ṣòfò o. kàbí kí wọnú bíbélì fún wọn ni bíbélì sọ fún wa pé nígbà tí dáfídì fẹ́ lọ sójú ogun kan mi ò fẹ́ máa ka bíbélì mọ́ nígbà tí wọ́n pe dáfídì wípé kó wá lọ sójú ogun tí ò fẹ́ lọ dáfídì ó bẹ̀rẹ̀ sí wá ẹ tó bá ẹnu ìwọ tó bá ti ka bíbélì sọ fàṣẹ ẹ̀ síbi ìkan lọ kà ó bẹ̀rẹ̀ sí wá tó bá nu nígbà tí wọ́n mú dáfídì dé ọ̀dọ̀ ọba gátì ó ní sí ẹni tí ẹ sọ pé kí n máa mú lọ sójú ogun rí apọ̀ dà yìí kẹ́hìn get out tó bá mọ nǹkan ṣe bíi pé o máa ṣe mistake lẹ́ẹ̀kọ̀kan tó bá ti mọ nǹkan jù ayé ò ní jẹ́ kó gbé rí kì í ṣe pé bóyá à ń ṣeré níbí àbí bùlábà no you need to be doing mistake ìwọ tó bá ti mọ nǹkan ṣe jù ẹ ò kì í ní láárí that is the key. Bíbélì wá sọ̀rọ̀ ó ní má ṣe ṣe ọlọ́gbọ́n àṣelékè kí wọ́n má ṣe ṣe olódodo àṣelékè ó ní má ṣe ṣe búburú àṣelékè kí ìwọ má bàa run ara rẹ̀. má jẹ́ kí sọ lé jẹ́ kí n gé yẹn jẹ́ kí túnṣọ ẹ̀mí ọmọ méjì wà nínú ilé kan tó pè kan sáà tó kan tó pè kejì wọ́n yẹn pè lẹ́ẹ̀mẹ́ta kò dá wọn lóhùn eléyìí tó jẹ́ sáà yẹn tó ń bá ẹran níṣẹ́ nígbà mẹ́wàá wèrè yẹn wọn ti ràn níṣẹ́ ìgbà kan sọ́ra ẹ di wèrè lẹ́ẹ̀kankan má náìsì sí nǹkan sí lẹ́ẹ̀kankan ó gbọ́dọ̀ máa ṣe nǹkan kó máa good ìyẹn ló lè fi yọ ilé ayé nìyẹn bí ayé ṣe rí nìyẹn ọlọ́run náà ti fún yín ní òwe ọkàn kíyèsí ni tó bá tó ìsìn alẹ́ lẹ́ balẹ̀ ṣe lẹ́yìn báyìí tó bá pẹ́ ilẹ̀ máa mọ́ tó bá ti ṣe nǹkan lọ gàràràràrà ọ̀gá ẹ̀ ò nífẹ̀ẹ́ ó fẹ́ lù ẹ́ pa ni kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ nínú ayé tí bá ń rí ẹ lò máa hùwà bíi pé mo nífẹ̀ẹ́ ni máa fún ẹ ní 5,000 máa fún ẹ ní 2,000 o ò lè béèrè 100 o ò lè béèrè 1 million lọ́wọ́ mi kì í fún ẹ because tí bá ti fún ẹ tó bá ti tọ́ owó wò tí bá sọ pé lọ sí gbà wá sọ pé ọ̀gá mi mo bísí bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn that is normal things. àwọn politician yín ìjọ ọ̀nà gbé 10 million fún yín rí owó wọn kọjá 5,000 10,000 tó bá fẹ́ dìbò wọn yẹn ẹ gbà kẹ́ jẹun díẹ̀ so that ẹ ò gbọdọ̀ yóò torí kẹ́ tó lè dìbò fún wa ní ọdún tó ń bọ̀ bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ìwọ ni o máa wá lo brain yẹn wípé èmi ayé ò gbọdọ̀ lò mí bí ẹrú that's the reason why tí mo fi ń sọ fún yín wípé ọ̀padà bá ti kó lè fò àfọwọ́fà ló fà ó ọ̀padà bá ti kó lè fò àfọwọ́fà ló fà yé o ẹ má parọ́ ọmọ yé o jàre o ẹ má parọ́ ọmọ yé o ọ̀padà bá ti kó lè fò àfọwọ́fà ló fà ó ní plan fún ìgbésí ayé ẹ torí pé ó bá Dangote ṣiṣẹ́ Dangote gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́ ó tanra ẹ̀ dànù wọ́n ní àjùmọ̀bí kò kọ tàánú ẹni tí Ọlọ́run bá rán sí ènìyàn ló ṣoore fún ènìyàn
ọmọ bàbá ẹ lè jẹ́ president kó má rùn pa. Ẹ jẹ́ ká wo inú ilé Tinubu lọ, tálákà tí ò ti jẹun ní bá ṣe sọ̀rọ̀ ẹ máa wà ńbẹ̀. Tá bá yẹ inú ilé Tinubu wò, tá bá yẹ inú ilé gọ́vnà Sanwó-Olú yìí wò, Èkó yìí, a máa rí èèyàn ní fámílì ẹ̀ tó ti jẹun lálẹ́. Tá bá yẹ ilé Dangote wò, a máa rí èèyàn nínú ilé wọn tí wọ́n ti jẹun sùn lálẹ́. Tá bá yẹ ilé Ọ̀tẹ́dọ́lá wò, a máa rí àwọn ènìyàn ní fámílì wọn tí wọ́n ti jẹun sùn lálẹ́. You people, you need to go and take time. When you want to talk, you need to think. Gbogbo ẹni mo gbọ́ kọ́mẹ̀ntì ẹ̀. Wàsíù ṣe gbá Wàsíù ṣàwò. Olúkálùkù ló ń pákéjì láìfù ẹ̀. Ìṣòro ayé mi ní ìgbéga ti tiẹ̀. Ìṣòro ayé ẹ ní ìgbéga ti tèmi. Báyé ṣe rí nìyẹn. Ìjọ́ tí ènìyàn bá kú, ó lè pósí, ìgbéga ló jẹ́ fún ó lè pósí. Ìjọ́ tó bá sick, ìgbéga ló jẹ́ fún doctor àti nurse. Ìjọ́ tí o bá lùgbàdì ayé, ìgbéga ló jẹ́ fún àwọn ọmọ ìjọ ọmọlúwàbí. Owó yín la máa fi jẹun. Ẹ ò ní ṣọ́ọ̀ṣì. Tó yẹ máa wá dáfá. Ẹ dẹ̀ máa sanwó ká tó lè dáfá fún yín. Ìgbà táyé bá ti ń lé ẹ, ìjọ ọmọlúwàbí máa jẹun. One person problem is one person successful. That is life. Ó ṣe rí nìyẹn. Kò sí kọ́tẹ́lẹ̀ sí sí. Ìwọ ló máa use your brain, use your 36. Tó bá dẹ̀ mọ̀ wípé òye kù fún ẹ, sanwó fún mi kí n yá ẹ lọ́pọlọ. Wọn ò bí ẹ kú. Fún èmi lówó pé Ọba Solomon mo fẹ́ ṣe kan báyìí. Àwọn arìndìn kan ṣe ló máa wọ kọ́mẹ̀ntì mi wá. Ọba, I want to check for your advice. Kí àìrá kó fọ́ ojú ẹ. So ọ̀fẹ́ lè mi ra advice tó o fẹ́ gbà lọ́fẹ̀ẹ́. Mo fẹ́ gba advice lẹ́nu mi lásán wà ní 500,000. Mo fẹ́ jẹ́ kí n advice ẹ lórí kankan. Tó bá mọ̀ èèyàn máa ń fowó ra advice dáadáa. Tó bá wúlò, tó bá rí ẹni yá ẹni 36. Àìmọye olóṣó tí mo ti fún lọ́pọlọ tó jẹ́ pé for now mọ́tò náà ń lò kiri ìgboro. Wípé kèsè kẹ́kọ̀ọ́ máa dó kèsè má yẹ kí ju update yẹn sílẹ̀ fáwọn olóṣó kó má lọ máa lò lọ́fẹ̀ẹ́ torí olóyè tó san fún kílédì yẹn. Kèsè kẹ́kọ̀ọ́ máa dó fún okó òfò káàkiri kẹ́kọ̀ọ́ máa dó no kí ni strategy ni. Okay? Ilé ayé yìí ní kí ó ní odò ó ní agbami ó ní ìdíwé tá fi máa ń rìn nínú ẹ̀. Lọ yá owó lápò kó wá fi gba advice lọ́wọ́ mi kó wá wo owó tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ọdún kan. Bọ̀ kí wọ́n wá wọ díẹ̀ mi wá kó wá máa sọ fún mi pé Ọba Solomon, I want to seek for our father. Am I your father? Am I your nephew? Am I your family? Am I the one that born your father? Who do I know you before? Why do you seek me for advice from me for free? I will give you advice for free. Kò sí ẹ̀dá náà láyé. Tó bá ti wá bẹ́ẹ̀ Ọba Solomon ni mo fẹ́ ṣe fún advice wọn ni mo block wọn dà. Tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ kó ọ̀rọ̀ ẹ wọ̀ mí létí kàn wọ́ díẹ̀ mi wá Ọba Solomon send the account number. Má tí bá mi sọ kó tó fẹ́ sọ o. Tó bá mọ̀ pé o fẹ́ rójú eré ọba àgbáyé owó ló bá èmi gbogbo ìgbésí ayé mi owó ni mi ò kí ń wá nǹkan kan ju owó. Mo lè lé ìyá Bígẹ́ ìdànù torí tó owó. Òun lẹ́gbọ́ yìí. Because tí o bá sówó lọ́wọ́ mi òun náà ti sá lọ. Tí o bá lówó lọ́wọ́ ìyàwó á di ìyàwó léyàwó. Tí o bá lówó lọ́wọ́ ọmọ á dọmọ lọ́mọ. I don't joke with money. Kò wọ́ díẹ̀ mi wá. Tó bá ti wọ́ díẹ̀ mi wá Ọba Solomon ọmọ kan ní kékeré ẹni ẹsẹ̀ dá àzá yín. Kò ju 100,000 fún mi. Mo kàn dá sí yín ni o. After 1 week kó wá padà wá pé Ọba mo dẹ̀ fẹ́ béèrè ọkọ lọ́wọ́ yín lọ́wọ́ ọkàn ni máa dá ẹ lóhùn. Ó wá pẹ̀lú sápá òfò pẹ̀lú kúrúnà nídìí wá bẹ̀rẹ̀ sí họ ìdí òfò. Ọba Solomon ó pẹ́ tí mo ti máa ń wò yín mo dẹ̀ fẹ́ béèrè advice kan òkè àìrá fọ́ ojú ẹ̀ dànù. Èmi gba advice lọ́fẹ̀ẹ́. Mo gba advice lọ́wọ́ Ewin, mo gba advice lọ́wọ́ Bàbàjí, mo gba advice lọ́wọ́ àwọn ẹbọra tí ń gbé lágbede méjì ayé àti ọ̀run. Mo gba advice lọ́wọ́ àwọn holy center.
ìwọ fẹ́ àgbà lọ́fẹ̀ẹ́ wọ́n mọ̀ nǹkan tójú mi rí ni kí tó débi tí mo wà yìí àbọ̀ mọ̀ pé kábọ́kábọ́ ni mo ń ṣe tẹ́lẹ̀ mo lọ sí ìlú 100 àtẹyọ kan láti lọ tọ́jú bọ̀ nǹkan oríṣiríṣi ìwọ wá from nowhere fẹ́ àgbà advice lọ́fẹ̀ẹ́ God will punish your generation kò jọ mo máa sanwó fún ni so bó ṣe rí gangan nìyẹn ilé ayé yìí ó ní code ó ní key ó ní odù ó ní agbami ó wá ní ọ̀gbun ó ní ìdíwé téèyàn fi ń rìn sẹ́rí gbogbo ìwàásù tó ń gbọ́ ní ṣọ́ọ̀ṣì lásán pátá kò sílẹ̀ tó lè ṣe láṣeyọrí ń bẹ̀ ìwàásù ẹyọ kan tó lè fún ẹ láṣeyọrí ní ṣọ́ọ̀ṣì àti ní mosque òun ni pé kó nífẹ̀ẹ́ yàtọ̀ sí ìfẹ́ ó ní àwọn ìwàásù kan sẹ́rí ìwàásù wípé kẹ́ jẹ́ olóòótọ́ sẹ́rí tábà tó wá tàn sí ìfẹ́ gan lọ sí àwọn area kan ìfẹ́ gan scam ni kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ tábà tó wá gbé ìfẹ́ wọnú odù kan lọ nígbà tí mo kí àwọn ìfẹ́ wọnú odù kan scam ni because kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ní nǹkan tó ń pè ní ìfẹ́ ìfẹ́ can be divine as dead tó bá sọ pé o nífẹ̀ẹ́ ènìyàn tó bá lè kú fún ènìyàn ò nífẹ̀ẹ́ tó bá sọ pé o nífẹ̀ẹ́ mi ìtumọ̀ ẹni pé kó tó bá fẹ́ pa mí kó pa á ó dẹ̀ dá mi lójú pé tó bá nífẹ̀ẹ́ nìkan ẹ̀ ṣe tí wárápá bá pé gbé o lè kì í sí ẹ̀ ó dẹ̀ sọ pé o nífẹ̀ẹ́ ìfẹ́ òfòwò ni ok tó bá sọ pé kó máa sóore ó ní oore tó lè ṣe ó ní oore tí o ò lè ṣe do you understand my encyclopedia ó ní àwọn oore tí o lè ṣe ó ní oore tí o gbúdọ̀ ṣe tó bá ṣe wàá lùgbàdì ayé mo máa fún yín lóògùn kan lénìí máa fún yín lọ́fẹ̀ẹ́ ẹ lọ máa lò bọ̀tí wọ́n tó bá ti lo oògùn yìí tí òwò bá ti ta mí lọ́rẹ́ ara máa pa á tó èmi ò ní gba 5 naira lọ́wọ́ yìí mo kàn máa fún yín generally mo fẹ́ kẹ́ máa fi kíni ẹ̀ dictate kankan ìjẹ́ ẹ mọ̀ ipò ológbò iṣẹ́ wà lára ológbò ẹ̀yin tẹ́ máa ń gba contract ẹ̀yin tẹ́ máa ń gba àlejò oníṣẹ́ yẹn wà fún tí o bá fẹ́ dictate wípé contract tó fẹ́ gbà yìí bóyá ó máa bọ́ sí kàbí kò ní bọ́ sí ní nǹkan tó fẹ́ ṣe yìí ṣé ó máa ṣàṣeyọrí nídìí ẹ̀ tó bá ṣé ò ní ṣàṣeyọrí nídìí ẹ̀ wà lọ ra ológbò àbí kí má já wọn ní kinní yìí o ò ní ṣe kankan fọlógbò yìí tó bá ti fẹ́ ṣe anything tó bá gbé contract ló fẹ́ gbà wàá gbé ológbò yẹn wàá gbé mọ́ra wàá sọ sí létí tó bá ti sọ sí létí wàá gbé ilẹ̀ tó bá jẹ́ wípé nǹkan tó fẹ́ ṣe yẹn tó bá yẹ pé ó wà successful ológbò yẹn máa ju ìdí báyìí left right ó máa wá kọ̀fù ìdí yẹn tó bá ti gbé ilẹ̀ bó ṣe máa jù lọ nìyẹn o bó ṣe máa jù lọ nìyẹn o that means wípé nǹkan tó fẹ́ ṣe yẹn àtiwájú àtẹ̀yìn ẹ̀ àti àárín ẹ̀ ó ṣe kíni ó dà àwọn bàbá yóò bá rẹ̀ sàṣì débi tí mo ń sọ yìí ṣùgbọ́n tí kíní yẹn tí ò bá ti wà òkè wàá sọ sí létí wàá gbé mọ́ra tó bá ti gbé mọ́ra wàá gbé ilẹ̀ kí sẹ́rí kí tí mo já ẹ sí lálẹ́ yìí tó bá lò ó tí ò bá fún mi lówó wàá lùgbàdì ayé torí àṣírí ayé mo gé fún ẹ ok àṣírí nǹkan tí mo ń sọ fún yín nísìnyí àwọn bàbá yín tó jẹ́ 300 years old wọn ò ní ọwọ́ mi nìkan lè rí sẹ́yìn torí kì í ṣe ẹ̀dá ènìyàn bíi titi wa yìí ni mo gba iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ kì í ṣe ènìyàn bíi titi wa yìí ni mo gba iṣẹ́ yẹn lọ́wọ́ iṣẹ́ tí mo sọ ìsìn ìwọ tó bá ráǹfààní àti wo fídíò yìí mo máa post fídíò yìí mo máa lọ post ẹ̀ sí YouTube kó tó padà lọ wò kó lọ sọ fún fámìlì ẹ̀ tó bá gba contract àbò fẹ́ báyọ̀ dá nǹkan papọ̀ kó lọ ra ológbò bọ̀ tó bá fẹ́ kí ológbò yẹn kó ṣiṣẹ́ fún ẹ dáadáa gbìyànjú kó ra ológbò white ó lè wà ní black lẹ́gbẹ̀ẹ́ o but jẹ́ kí white pọ̀ lára ológbò yìí
yes o ní kankan tó fẹ́ ṣe sára ológbò yẹn o torí ológbò fún ara ẹ̀ ẹ̀dá kan ni wá láti àjùlé ọ̀run bẹ́ẹ̀ sì ń wo ológbò yẹn kì í ṣe ẹranko ènìyàn ló di ológbò but kì í ṣe ibẹ̀ la fẹ́ kí odù yẹn lọ lẹ́ni mi ò ní kì í débẹ̀ ológbò tí ẹ ń wò yẹn kì í ṣe ẹranko ẹ̀dá kan ni. wòlíì tó dàbí ológbò àti ajá ó sọ wọ́n ṣùgbọ́n iṣẹ́ ajá ọ̀tọ̀ ni ṣe rí ológbò aráyé rọrùn ni bí mo ṣe wà yìí ó mà ṣe o nǹkan tí mo lè fi gbá ayé pọ̀ tí mi ò bá fẹ́ lo vision mo lè lo ológbò kí n fi sọ ìran fún ènìyàn. mo lè bá ológbò ṣiṣẹ́ pọ̀ kí n fi sọ vision fún ẹ. mo ti kó mẹ́ má fi ara ẹ sílẹ̀ fún ayé kán lò ẹ́ bí ẹrú ayé máa fẹ́ lò ẹ́ bí ẹrú ìwọ ló lè gbà fún wọn. ilé ayé yìí ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ o ìwọ tó bá lówó lọ́wọ́ mú owó wá kó wá gba advice ó ní ìdúró tó fi ń operate owó ọ̀tọ̀ ni kó ní owó lọ́wọ́ kó má ní ọpọlọ tó máa fi lo owó. ok ilé ayé yìí ní code àwọn iye olówó tó ṣe bí ẹrú àwọn olówó èmi ìbá wọn máa ṣe bí ẹrú olówó o ò lẹ́nu ọ̀rọ̀ ẹnu ọ̀tọ́rọ̀ olówó o fẹ́ báyàwó ẹ sọ̀rọ̀ ẹ̀rú bà á o rí pa ayé ti gẹ̀ẹ́tì ẹ̀ náà o sí lówó tálákà ni ẹ̀ tálákà gan bẹ́tà olówó lọ́wọ́ o fẹ́ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ẹ̀rú bà á àyà ẹ̀ já kí ló lè sí ẹ bẹ́ẹ̀ kí ló lè fà o lówó náà olówó o ò lè pa àṣẹ wípé kò bá ẹni mo fẹ́ kò bá ẹni mi ò fẹ́ èdìdì kan ni kí ni ilé ayé ilé ogun ní ọ̀rọ̀ mi ò dẹ̀ lè yé yín màá ṣe bí ìwèrè lẹ́ni màá ṣe bí ẹ tó nọ́mà lọ́la màá ṣe bí dìdìrín lọ́túnla màá ṣe bí wín ní 100 days ọ̀rọ̀ mi ò lè yé kò sẹ́ni tó lè explain ọba Solomon anybody tó bá kọ story nípa mi fake ló kọ because you cannot know who I am. ìyá Abigail tèmi àti ẹgbẹ́lé gan o ò lè kò mọ̀ mí akọ̀jọ́ gbé ni okay you cannot describe King Solomon to anybody so that is it eléyìí tó tún gbọ́ lálẹ́ yìí ó tún lè tó sùn mẹ́ta kí tó padà wá ẹ rí i pé mo dé ṣe bí ojoojúmọ́ mo fi ń ṣe program tẹ́lẹ̀ ìbẹ́ everyday mo ti fi wá báyìí ṣe program ìjọ ọ̀dọ̀ ti rí mi ò ráyè gbogbo rádaràda yìí èmi máa ń gbowó tèmi ní DM ni wọ́n máa DM mi ní tí máa gbowó nǹkan tó bá fẹ́ gbọ́ máa sọ fún ẹ ọba àgbáyé ti ń lọ fún àǹfààní ìwọ tí o fẹ́ patronize ìjọ ọmọlúwàbí ìjọ awo ìjọ ọmọlúwàbí tó bá fẹ́ patronize wọn tó bá fẹ́ dá ifá o fẹ́ bá ifá ní gbólóhùn o fẹ́ pe nọ́mbà wọn fún ẹ tó o bá tí ì ní access sí wọn má yẹ kẹ́nìbọ̀dì fi bíbélì tàn ẹ́ jẹ má yẹ kẹ́nìbọ̀dì fi koran tàn ẹ́ jẹ má yẹ kẹ́nìbọ̀dì fi odù ifá tàn ẹ́ jẹ jẹ bíbélì jẹ koran jẹ odù ifá ṣe gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹni kó má ṣe kan ẹni tó bá ń ṣe kan ó ń fa apá kan fò má yẹ kẹ́nìbọ̀dì fi ìjọba ọ̀run tàn ẹ́ jẹ kò sẹ́ni tó débẹ̀ rí má jẹ kẹ́nìbọ̀dì fi inú iná tàn ẹ́ jẹ kò sẹ́ni tó lọ síbẹ̀ rí má yẹ kẹ́nìbọ̀dì lò ẹ́ má yé pásítọ̀ tó bá sọ pé ìjọba ọ̀run wà kókó property ẹ̀ wá kó kú lé ní kó má lọ sí ìjọba ọ̀run ẹ̀ àfáà tó bá sọ pé àlìjáná wà kókó property ẹ̀ wá kókó ìyàwó ẹ̀ wá ká má bá dó kó má gba ọ̀nà ìjọba ọ̀run ẹ̀ lọ kó kú lé ní ká pálé ní kó lọ bọ́ sẹ́nu mọ́tò má yẹ kó fi ìjọba ọ̀run má yẹ kó fi dúpọ̀ ẹ̀ nínú ayé ìbọn ti pa ayé ẹ̀ bàjẹ́ finally okay jára this is 2024 yára ní brain jẹ bọ́ jẹ gbogbo ẹ̀ papọ̀ dìrà ẹ̀ lámùrè má bá anybody rẹ́rìn òfò bó ṣe rí nìyẹn so tó bá fẹ́ bá ifá ní gbólóhùn nọ́mbà ìjọmọlúwàbí rèé o àwọn aláwọ̀ ìjọmọlúwàbí wọ́n máa dá ifá fún ẹ jẹ́ kí n wá nọ́mbà wọn lọ wọ́n bọ̀ nọ́mbà àwọn ọmọ ìjọmọlúwàbí la fẹ́ àwọn awo ìjọmọlúwàbí ṣe ẹ̀rí bí lágbo ṣe ń bòmí tó ti yín tó yẹ kẹ́ máa sọ pé kábíyèsí o ẹ
ẹ send account number yín o, ẹ jẹ́ ká ta yín lọ́rẹ o. Àwọn aláìmọ̀ọ́rẹ́ ẹ̀dá wọ́n expect kí n wá. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á gbàdúrà yín, ẹ̀rí ná. Ta ló ráyè òfò? Action ni lọ́jọ́kọ́jọ́, mo ráyè rédèrèdè. Ọmọ tó bá nice ní family máa ń bàjẹ́. Wọ́n ti mọ̀ mí ní family mi pé mà ní eléyìí wèrè gidi leléyìí, eléyìí ò kì í ṣe èèyàn gidi. Mi ò fẹ́ kó máa sọ pé mà ní nice, mà ní wèrè ní ó burú kan, nǹkan tó fẹ́ máa gbọ́ nìyẹn. Ọmọ tó bá nice wọ́n máa pàjẹ́ kí family. Bùkátà family kankan kan mi. Eléyìí tí bá fẹ́ ṣe ni máa ṣe, eléyìí tí mi bá ní ṣe mi ò ní ṣe. That's it. Phone number àwọn babaláwo ìjọ ọmọlúwàbí òun ni mo fẹ́ pè yìí o. Tẹ́ bá fẹ́ dífá, ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn, ẹ ní ìdá aláwo gidi tó lè dá Ifá fún ẹ, tó máa kí Ifá gidi fún ẹ, tó dẹ̀ máa ṣe iṣẹ́ gidi fún ẹ. Àwọn tí fẹ́ pe nọ́mbà ẹ̀ fún ẹ, tó bá ti ṣiṣẹ́ fún ẹ, tó bá ti ṣiṣẹ́ wá gbowó ẹ lọ́wọ́ mi. Èmi ni kó wá gbowó ẹ lọ́wọ́ ẹ, ò kì í ṣe ẹlòmíì o. Èmi ló máa san owó yẹn. 091 WhatsApp wọn nìyẹn o. Voice message ni kó send fún wọn. Àwọn tó ń dá lóhùn pọ̀ o. Ọ̀la wọn ò ṣiṣẹ́ lọ́la o. Ọ̀la ni ọjọ́ off wọn. Ó tún di Saturday. Monday to Thursday náà fi ṣiṣẹ́. Friday wọn kì í wá bí iṣẹ́. 091 18 73 9878. Tó bá fẹ́ bá Ifá ní gbólóhùn onídìí babaláwo tó confirm. Àwọn babaláwo eléyìí kò kì í ṣe iṣẹ́ yahoo, wọn kì í ṣe fọ́mọ yahoo. Ìwọ tó fẹ́ gba yàwó líyàwó, a ò kì í ṣe o. Ìwọ tó fẹ́ ṣe àṣẹ, tó fẹ́ fi bá ọ̀gá ẹ sọ̀rọ̀ ní ọ́fíìsì, a ò kì í ṣe o. Ìwọ tó fẹ́ ṣe àṣẹ, tó fẹ́ fi gbowó lọ́wọ́ ènìyàn, a ò ní. Àwọn iṣẹ́ rádaràdá bẹ́ẹ̀ yẹn a ò kì í ṣe. But àwọn ayé ń disturb ẹ, wọn ò jẹ́ kó rójú tó ara ẹ. O dẹ̀ ní owó tó lè fi ṣe ètùtù ní kó wá o. Wọn kì í bẹ̀ wá níbí pé ẹjọ́ ẹ ṣàánú wa, àwa ò kì í ṣàánú èèyàn níbí. Àbá ti dá Ifá fún ẹ, nǹkan báyìí ló fẹ́ ṣe, nǹkan báyìí ló fẹ́ rà. Ṣé ó ti yá kàbí kò ti yá? Tó bá ti yá, ó padà síbi tó ti ń bọ̀. Kó dẹ̀ tó dífá fún ẹ wá sanwó. Àwa ò kì í dífá ọ̀fẹ́ o. The number again, 091 18 73 9878. So number àwọn babaláwo ni. Bó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yóò ṣe láǹfààní, ó fẹ́ ta ẹ̀mí Ọba Solomon lọ́rẹ. Phone number mi lélẹ̀. WhatsApp ni o. WhatsApp ni o. Má pè mí ní WhatsApp, má ṣépè sọ ẹ ní o. Voice nìkan ni o. Kò sọ pé Ọba Solomon, send your account number. Tó bá mọ̀ pé iṣẹ́ tí mo ṣe láàárọ̀ yìí ó ní mínì sí ìgbésí ayé ẹ̀. Ó tú àwọn kankan nínú ayé ẹ̀. 081 3427 6756. WhatsApp number tèmi gangan nìyẹn. Ọba Àgbáyé gangan nìyẹn. Voice message. Tó bá mọ̀ pé o ní respect, má wọ díẹ̀ mi wá o. Bó jẹ́ Dangote tó bá fẹ́ fún mi lówó, tó bá respect mi, tó bá ń sọ̀rọ̀ anyhow, hello báwo ni, mo tiẹ̀ ti máa ń pè ẹ́ látijọ́ yóò dá. Màá ní kí àìrá fọ́ ojú ẹ, kó fọ́ ojú jẹ̀tìjẹ̀tì, orí àti bàbá ńlá kú bàbá. Ọba Solomon deserve respect, full one. Ó bọ́ mi, bá fẹ́ wá wọ díẹ̀ mi wá, bá mọ̀ pé o ní respect, má wọ díẹ̀ mi wá o. Di owó ẹ mú o, mi ò kí wojú eré nìyẹn o. Báwo ni, mo ti máa ń pè ẹ́ látijọ́ yìí, mo máa ń wo program ẹ pẹ̀lẹ́. Ìyálà bàbá ńlá kú bàbá ẹ ló ń kí ni, wọ́n lè kí ọba ìlú ẹ pẹ̀lẹ́. Tó bá mọ̀ pé o ní respect, bó ṣe òkò lówó tó, má wọ díẹ̀ mi o. We give me my own respect, I give you your own respect. That is me. I don't tolerate nonsense. Má bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá àwọn ọmọ comedian yẹn sọ̀rọ̀ o. Mo yàtọ̀ sí wọn o. I'm not a comedian. Ẹ̀dá kan ni mí o. King Solomon is not a comedian. I'm a somebody before somebody. Okay? Ló bá wọn kí n máa ṣe wọ́n tí wọ́n ṣe yẹn. I deserve respect. Okay? No matter who you be. 081
34276756 WhatsApp number. So please, má jẹ́ káyé lò ẹ́ mọ́gbà. Má fi ra ẹ̀ sílẹ̀ fáyé. Ọ̀pá dábàá tí kò lè fò, àfọwọ́fà ló fà ó. Ọ̀pá dábàá tí kò lè fò, àfọwọ́fà ló fà. Yé o, ẹ má parọ́ má yé jàre. Ẹ má parọ́ má yé. Sámúsónì alágbára, àfọwọ́fà ló pa. Oko Sámúsónì ló pa Sámúsónì. Tọ́n bá wá béèrè lọ́wọ́ ẹ pé má ní wo leléyìí, ta ló ń sọ̀rọ̀ látàárọ̀ yìí? Sọ fún ọ wípé my name is Adelano Adekunle Solomon, aka Talofeku Babagba one before, but now King Solomon for the whole universe. The only man that know the secret of Oko and Obos. The only man that know Bible, Quran, and Odifa, which is traditional. The only man that's supposed to be saying truth all the time. I don't pretend. I don't believe in any religion. I believe in love and humanity. No matter your religion, I don't believe it. I don't believe both Christian, both Muslim, both herbalist. But I believe in love. I believe in what? In love. If you love me, if I love you, our life will be better. If you are a Christian, if you hate me, your Christian is nonsense. If you are a Muslim, if you hate Christian, your Muslim is nonsense. If you are a herbalist, if you hate Muslim, if you hate Christian, your herbalist is nonsense. Let's preach love, leave religion. Religion is a stratagem of slavery, while love is a stratagem to make everything better. God bless you. I will really.